ẹlòmíì nípa ní gbogbo nípa rẹ̀ kò bí gbọ̀ngàn. يا كلمة يقول Mọ̀lánà lórí ìdán àsẹ́yìn lè kú oríire lónìí. يا كلمة Tí يقول ẹsẹ̀ bẹ́yìn nìkan ní ń dá fún kò dá fáwọn àbúrò yìí. هو الفقر Àti lọ́mọ awwal. يقول Ìwọ aṣáájú ti ń dá fún ọtọ́ ọ̀fẹ́ pé dá fọmọ lẹ́yìn rẹ̀ kò ní padà dá fún ọtọmọtọmọ mọ́ ni o. وذاك Ṣùgbọ́n لمن ẹ̀gbọ́n tí mo wí ni gbogbo aṣáájú ti ń bá ń dá fún tó wá ń gbòòrò dídá fún fọmọ lẹ́yìn tínú rẹ̀ wá dùn síbi tí ń dá fọmọ lẹ́yìn tó ń bínú kò ní padà dá fún ọmọtọmọtọmọ ni o. ذاك لمن يقول عادل يرى يا صلاتي يا سر الحقيقة يا صلاتي يا سر النجاة للأنام Sallu ala nabiyyil karim. صلى الله عليه وسلم Ànábì náà la dá kọ́lá yọ̀bọ̀ wọn kékeré báyìí. صلى الله عليه وسلم Ẹni irú orí báyìí náà bá wù kó yọ̀bọ̀ ànábì dáadáa. صلى الله عليه وسلم Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún ọ̀gá wa Muhammad. صلى الله عليه وسلم Maulana Amirul Jaysh. Bismillahi kul huwa Allahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Mo kí bàbá àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀. سلام عليكم سنة نبوية Bàbá wa lókè odò. سلام عليكم Ọlọ́run wọlé àlùbáríkà yín. Ọlọ́run já wa náà dàgbà. سنة نبوية Bàbá wa mẹ́numẹ́nu. سنة نبوية Mẹ́nimẹ́ni. سنة نبوية Àti mẹ́numẹ́nu àti mẹ́nimẹ́ni. Gbogbo ẹ̀ náà jọra wọn. سنة نبوية سنة نبوية إجابته Bàbá wa lókè odò kúmọ́. إجابته ولد Gbogbo ẹ̀yin bàbá mi àgbàlagbà. إجابته فرد Bàbá wa ọlọ́dẹ òkè. إجابته فرد Bàbá mi àgbà ọlọ́dẹ òkè. إجابته فرد Mo wá kí ogun ọ̀nà gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbé. إجابته فرد Bàbá wa oníyangí náà ní máa fi kí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń bẹ níkàlẹ̀ lónìí. على كل مسلمين Ọlọ́run wọlá àlùbáríkà bàbá tàná tí ọ̀tán tá a fi ń rí yín títí dì sí. إجابته فرد Mo fi àlùbáríkà náà mo fi kí àlùfáà Murtado Bariga. إجابته فرد Bàbá ń Bariga. إجابته فرد Àdìó àgbáyé. إجابته فرد Bẹ́ẹ̀ o tiẹ̀ fẹ́ pè yín ládìó tẹ́lẹ̀ kọ̀mọ̀ yín náà ó tó kéèyàn pè yín ládìó. إجابته فرد Gbogbo kọ̀mọ̀ náà ní sáná lérí. إجابته فرد Ọba tó ti ní ẹ máa dùn dán látàná kó tó dùn ní. Àpadà sí ibú òní báyìí. إجابته Mo kí bàbá wa Alkelma. إجابته فرد Bàbá wa Alásèlà. إجابته فرد Àlùfáà wa ọlọ́dẹ. إجابته فرد Àlùfáà wa Rọ́ìdù. إجابته Ládùúgbà. فرد Ó gbogbo ẹ̀ náà sì ń là, ètò ń lù, ètò ń ba. إجابته فرد Ẹ wá ń ba lérí gbogbo ẹ̀. إجابته Ọlọ́wọ́ jarí yín pé inú tí inú ò ní bàjẹ́. فرد على Ẹ bá sàmì fún ọ. المسلمين Mo kí àlùfáà wa Sambo. إجابته فرد Gbà ó lẹ́dẹ́ bẹ́ẹ̀ o. إجابته فرد Ẹ ti wá bẹ́ẹ̀ ti pẹ́. Ẹ mọ̀ pé mo ti dé ni. فرد Wàláhì rí. إجابته Ìmáàmù ni mo rí. فرد Gbogbo orúkọ náà ti ń funfun. إجابته فرد
ọgọ́jọ́ mẹ́ta náà. إجابة ورد èyí nǹkan funfun ni tọ̀hún ò lè funfun. إجابة ورد pé yẹn ọba tí wọ́n ń funfun ó di nǹkan mi dénú. إجابة ورد olóríire ni ọlọ́njáde yín pé إجابة mo fàfà ọ̀rọ̀ sanbo mo fi kí gbogbo èèyàn afá ńláńlá ورد máa dìbò. على كل مسلم mo fi bàbá máa dìbò nílọrin kí mo kí ẹ̀yin ìyá mi ó débè ó dérò. إجابة ورد ẹ dákun ẹ bá yẹ wá níbi lẹ́ẹ̀kan náà. إجابته ẹni ọba yóò bọ Muhammad dáadáa. أرني على كل مسلم irú ọ̀rẹ́ yìí náà yóò ṣẹ̀ nínú ilé tiẹ̀ náà. فرجنا على كل مسلم mo kí bàbá ọlọ́mọ àgbà إجابة فرد alfa dáadáa Maulana inú rìbọ. إجابة ورد ẹ̀yin lórí yín kọ́ ni gbogbo wa làwọn ń bá yín fa. يا خيار من الورايا bàbá bẹ́ẹ̀ta يا خيار من الورايا bàbá mẹ́ta يا خيار من الورايا ìtọ́jú kí n wá bíbá yín máa sọ ọ́ sí. تعيشون ما دام يا alfa àìní rìndọ́ dáa. تعيشون ما دام bí wọ́n bá ń rò pé kò dáa ọ̀dà. تعيشون ما دام kì í ṣe gbogbo ọ̀dọ̀ èèyàn náà lèèyàn tí máa da. bọ́ bá ti rẹ́ni tó dáa tí ń fẹ́ ntọ́ da ló bí ni. إنما الأخلاق رور bọ́ bá ti rẹ́ni tó dáa tó wá rẹ́ni kan tí ń bínú rẹ̀ pé kò dáa òun làwọn tó bí ọ̀dà. إنما الأخلاق رور لجمالي لا يرور ẹ dákun torí Ọlọ́run torí àfáà wa bàbá ọlọ́mọ Abdulhafiz. إنما الأخلاق روح wàláyì torí bàbá ọlọ́mọ ni mo fi wá. إنما الأخلاق روح bàbá ó dáa kéèyàn máa ma value kọ́ ọ máa ma yí ntọ́lọ́ máa fún ẹ. جمالي gbogbo ilé gbogbo ilé tí àwọn èèyàn bá ti mọ iyì ara wọn wọ́n tètè mọ kúnú ilé yẹn. لجمالي لا يروح dákun torí Ọlọ́run bá súnmọ́ yìí. إنما àkàlífà dákun lọ́ọ́ jòkó ẹ lọ́ọ́ jòkó báyìí. أخلاق Bọ́lá máa yá wọn lálẹ́. لجمالي لا يروح mẹ́sẹ̀gì ńláńlá ni mo fẹ́ fi kalẹ̀ mo kì í ṣe wa. إنما الأخلاق روح àìlọ́ rẹ̀ dán. لجمالي gbogbo ilé tí ń bá ń bẹ láyé tí àwọn ògo bá ń jáde nínú ilé yẹn tẹ́ ẹ bá ti mọ iyì ara yín nínú ilé yẹn ẹ tètè máa kú mẹ́. إنما الأخلاق روح لجمالي لا يروح àwọn tí wọ́n ń jẹ́ àbúrò fún àìnú rìndọ́ wọ́n mọ iyì aṣáájú wa àìnú rìndọ́ aṣáájú tó wá da àìnú rìndọ́ da aṣáájú dáadáa ni àìnú rìndọ́ náà tó wá mọ iyì àwọn ọmọlẹ́yìn rẹ̀. أدب الإنسان اعتراف في الورى دائما يفوه gbogbo wa ṣáájú tó bá ti mọ iyì àwọn ọmọlẹ́yìn rẹ̀. إنما Alọ́sà. الأخلاق روح bàbá لجمالي wa àgbà ṣégele لجمالي لا wàlíyún kámìlù يروح maulana sheikhul mubarak. إنما الأخلاق روح nínú àwọn aṣáájú dáadáa ni bàbá wa ṣégele wà. إنما الأخلاق روح ẹni ó bá yọ bá nábì dáadáa nísìnyí ò ní sẹ́kù. لجمالي لا يروح ẹ yọ bá nábì tó dùn mọ́ mi. أدب الإنسان اعتراف wàláhì ó yẹ kí n ti wà ń bì kan láti aago kan. في الورى دائما يفوه tálífà wa àìnú rìndọ́sí mọ̀ síbẹ̀. كل من يسير بحسنه bàbá wa ṣégele inú mi dùn pé wọlé lásìkò tí mo fẹ́ sọ̀rọ̀. دون أخلاق قبيح mo ní gbogbo ilé tí ń bá ń bẹ tí àwọn góòdì bá ń bẹ nínú ilé yẹn tí ò bá ti sígbà fún
tí wọn ò sì fẹ́ràn ara wọn wọ́n tètè máa kú nulẹ yẹn. torí ìgbà tí wọ́n bá fi kéèta àti ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún tí wọ́n bá fi ń léra wọn kí lójú àti lọ́kàn tó bá padà yá wọ́n padà máa fàṣà sí léra wọn. إنما يا خلوق ذاك يا صائم ليه bẹ́ẹ̀ni إنما الأخلاق روح wọ́n máa mú páàsì ara wọn kalẹ̀ ní. إنما الأخلاق روح kò wá rí bẹ́ẹ̀ nínú ilé wa nínú ilé bàbá wa tàná. إنما الأخلاق روح ẹ̀kọ́ ní alhamdulillah. لجماله ṣé gbogbo ọmọ lẹ́yìn ní máa gbà fásájú. لجماله لا يروح ọmọ mi rántí ìtàn kékeré kan sà níjọ́ tí mo dáná Amirul Jaysh. إنما الأخلاق روح èmi a máa fi ọ̀rọ̀ wọn ṣàpèjúwe púpọ̀ fún àwọn èèyàn. wáàsí ara wa náà ni wáàsí wà. إنما الأخلاق روح kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó o bá ń ké kọ́ọ̀kẹ́ tó ń ké gan tí ò yí o. إنما الأخلاق روح Mọ̀lánà Amirul Jaysh sọ fún mi níjọ́ tí wọ́n ń bẹ láyé wọ́n níjọ́ tí àwọn kọ́kọ́ rí owó tó tó owó téèyàn fi ṣe nǹkan nínú ayé ńjọ́ náà wọ́n ní báwọn ti rí owó náà ntí ń bẹ lọ́kàn àwọn ń jẹ́ yẹn ni pé káwọn lọ fi owó yẹn ra mọ́tò. إنما الأخلاق روح أخلاء الرجال هم كثيرون ولكن في البلاء هم قليل. ولكن في البلاء هم قليل ولكن في البلاء هم قليل. ولكن في البلاء هم قليل Mọ̀lánà ọlọ́run wá gbé owó yẹn ẹ̀rú bá àwọn gbé owó lọ́dọ̀ Nakibul Ashraf. أخلاق الرجال هم كثيرون Tànà أخلاق bẹ́ẹ̀ làwọn ń ba búbú أخلاق làwọn ń kúnlẹ̀ làwọn ń lo òkè làwọn ń lọ lé. أخلاق Ọlọ́run ṣe owó ńláńlá kékeré kan fún mi ní. هم كثيرون Èsì mọ bí ti ṣe owó náà. أخلاق الرجال Wọ́n Mọ̀lánà Nakibul Ashraf wá sọ fáwọn ìbílẹ̀ lọ́rọ̀ pa. هم Ọmọ tó fi ṣe. كثيرون Àmọ́ tó fẹ́ fi ṣe òun yìí nígbà wọn láyè kó fi ṣe. ولكن Torí mo ti kúrò pọ̀ fẹ́ ra mọ́tò. لكن في بلائهم قليل Owó náà wọ́n náà wá gba owó òun lọ́wọ́ àwọn. وكل بخيل Wọ́n wá ní owó torí á fi ṣe nǹkan mọ́lẹ̀ gbàgbé. Àǹtí tèmi tí ń jẹ́ ìyá àtìyẹ tí wọ́n bí wo àti bàbá mi Hashimi tí wọ́n jẹ́ Ammo Sheikh Salati bí Sayyidina Ali ti jẹ́ sí Anabi Muhammad. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí sí Sheikh Salati. وكل بخيل Tẹ́lẹ̀ mi ò ní mọ́tà tí ó máa sọ pé ẹlẹ́nìkan lọ sọ ní London ní òní pé ọmọbìnrin Amirul Jaysh mo ní tí bàbá rẹ̀ gan òwú nígbà tí bàbá ń bẹ láyé. وكل بخيل Ọmọ tó bá wá wí yín òpó ọmọbìnrin Amirul Jaysh ajẹ́pọ̀ máa ní ọmọ nù. وكل بخيل يقول أنا غبي ولكن Ọlọ́run ní kí wọ́n máa sọ̀tàn fún wa. ليس يفعل ما يقول Mọ̀lánà Nakibul Ashraf bàbá tó ńlá nìyẹn tó dáadáa. أخلاق Wọ́n ní sọ ma pé bàbá mi Hashimi àti ìyá mi àti tèmi tí í ṣe màmá títí ẹ. Ṣé wọn náà rí ibi tí wọ́n ń wọ̀sùn sí? أخلاق O sì rí ń tá àfàdá. أخلاق الرجال هم كثيرون O sì rí tí Sheikh Salati tí wọ́n fi
ولكن البلاء قرن وكل رخيم يبقى النبي قدوم مني ọmọ tí mo fẹ́ mú jáde ń bẹ láàrin wọn. Wọ́n náà máa wí pé ibi tí wọ́n ń sùn kò tẹ́ mi lọ́rùn. Irú owó tó ń ṣe fún ọ yìí, tó bá yẹ pé mi Ọlọ́run kọ́kọ́ ṣe fún ni, ó sa èmi gan ní ìṣáájú rẹ̀ kí n kọ́kọ́ ṣe irú tí mo ní kọ́ sí. Wọ́n kúrò kí ẹgbẹ́ aláwọ̀ fi yóò. Ẹ bá fẹ́ mọ tí wọ́n ṣe ní Allahu Akbar. Mọ̀lánà kí Bùrọ̀dá Ṣíráàzì wá ní sórí lápò ló léyìn náà ni. A kọ 3 stories síbẹ̀. Lápò lé wa nílé Sàlátì òun náà ni. 3 stories tẹ́rí ní agbo léhùn tó náà rọ́sókè òun ni. Àlùbáríkà ọ̀lànà kí Bùrọ̀dá Ṣíráàzì. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yẹn. Wọ́n kọ́ látòkè, wọ́n kọ́ látilẹ̀, wọ́n kọ́ dókè. Níjọ́ tí àwọn tí wọ́n bá wúyàn téèyàn bá ń ṣe rere nígbà náà, àwọn tí ń wúyàn tí ìfọ́n fi bẹ́. Gbogbo wọn bẹ láyé ńjọ́ náà. Wọ́n lọ́dọ̀ kí Bùrọ̀dá Ṣíráàzì dáyà kọ́. Wọ́n ti wí ńjọ́ náà wọ́n ní yàyà. Wọ́n kàwá lè dọ́tọ̀ oníṣẹ́ wa. Ọba yẹn pé afẹ́ fi dùn àwọn tó bí wa nínú rẹ̀. Wọ́n lára bí Jésù wa sọ fún mi ńjọ́ náà wọ́n ní ọkọ̀ rìsíptì ilé òun jáde fún mi àti fọ́níṣọ̀ àti gbogbo tí wọ́n ṣe sí ilé òun tó fi ṣe règede bẹ́ẹ̀ kò ju 52,000 naira lọ. Ilé náà ni wọ́n wá gbé bàbá sí, wọ́n gbé ìyá wọn sí. Ilé náà làwọn méjèèjì wá lò títí tí wọ́n fi kú àdúrà tí wọ́n wá ní wọ́n ṣe ń jọ náà. Ó ṣe fún Mọ̀lánà kí Bùrọ̀dá Ṣíráàzì, ó sì ṣe fún Amẹ́rù Dé. Fọ̀dá kálímà yẹ̀kúrú wá lífà òun. Fọ̀dá kálímà yẹ̀kúrú wá lífà òun. Níbi ìgbà fún àti àníyàn tó dáa tí aṣáájú ní sọmọ tí ń bẹ lẹ́yìn. Gbogbo aṣáájú tí ń bá ń ṣe wá sí lẹ́nu pàníyàn wọn da tí ọba ṣiṣẹ́ pẹ̀lú àníyàn tí ń lọ da wọn ni lédèrèdè ní zè. Mọ̀lánà inú ìdán ẹ̀yìn ń dán. Gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn náà ń dán. Ẹ lọ múra ẹ̀ dá lọ lásẹ̀ ẹ̀ tó mú afá Abdulhafiz. Ibi tásáájú bí ó ti máa fẹ́ kí gbogbo orí ó jẹ́ tó. Ọlọ́run ló mọ ibi tí máa gbé nǹkan sí. Bàbá ń bá inú ìbọn ṣe nǹkan gbogbo ayé ó pè bá ti pé ìdá ẹ̀dẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Aṣáájú mi ǹjọ́ tó bá ti fẹ́, ǹjọ́ tí ọmọlẹ́yìn bá fẹ́ lo iyì àbí tí ó fẹ́ wá, bó ni ayé tiẹ̀ náà ti nítumọ̀. Aṣáájú òun ni ọmọ di yọmọ gé kò tí ẹ̀ ní rí bó ti rí. Yóò ní ẹnu òní padà ká mọ́. Ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ń dá ẹ̀ ń jọ̀rọ̀. Dada fásáájú tí ń dán tí ń jọ̀rọ̀ táwọn ọmọ tí kú, àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí kú náà wọ́n ń gbéra gbogbo ìgbà. Ẹ lọ múra ẹ dé. Nígbà tẹ tún wá dé ẹ tún dé bá ọmọ àdùnnú nílẹ̀. Àṣẹ́nu bàbá wa ya àrùn tí wọ́n lọ, wọ́n fi ẹ̀yìn tó dáa wọ́n fi ilẹ̀. Kọ̀nìtàwákà níjà wá balìkà fi ẹlẹ́mọ̀kìnrin à ní sáìlì iná wọ́n ní wọ́n sọ wúlì iná. Ó ṣe wọ́n tó yí wò. Yekuru wa yefa'uhu. Kò sọ́mọ ìyá Mọ́láyé. Suwakhili. Ọlọ́pọ̀ yìí lọ́mọ ìyá ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Suwakhili. Ọmọ ìyá mi lọ́dọ̀bọ̀dá rẹ̀ láti àwọn òjijì. Suwakhili. Ọmọ ìyá mi ti ń bẹ lẹ́yìn aṣáájú mi bá ti rí pé bọ̀dá mi ní dán ní dùn ní dán fún ìyọ́lọ̀ yẹgi fún. Suwakhili. Ọ̀rọ̀ náà ni ó kọ́kọ́ náà mú páàsì rẹ̀ lẹ̀. Gbogbo bí ẹ bá ti rí àìlú ìdán láyé ẹ̀rí Àfà Abdulhafiz. Yóò sì.
yóò sì dúró tẹ́ yóò dúró gálántì. له سبع دين wọ́n tó bá fẹ́ sí èrè gan ọ́ ti wo fìrí gan rẹ̀ gan. وذاك sáyẹ́nì ìdángan lẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tọ̀. ما يكون وارثا sáyẹ́nì ìdángan lẹ́yìn sí ọmọ agbóná mi. لمن يكون tí kejì bá ti dé ní sìtọ̀ gbogbo ọmọ ẹgbẹ̀ ní sìn. لمن يكون kátó wá ní abdul afisi. لمن يكون gbogbo ẹ̀ wá nípa ó nípa ó nípa ó nípa. كيف يكون àṣẹ èèyàn ẹlòmíì nípa ní gbogbo nípa rẹ̀ kò bí gbọ̀ngàn. يا كلمة يكون mọ̀lánà lórí ìdán àṣẹyìn rẹ̀ kú oríire lónìí. يا كلمة tí يكون ẹsẹ̀ bẹ́yìn nìkan ní ń dáa fún kò dáa fáwọn àbúrò yìí. هو الفقر àti mọ́mọ́ awọ́n لمن يكون ìwọ aṣáájú ti ń dáa fún ọtọ́ ọ̀fẹ́ pé dáa fún ọmọ lẹ́yìn rẹ̀ kò ní padà dáa fún ọtọmọtọmọ mọ́ ni o. وذاك ṣùgbọ́n لمن ẹ̀gbọ́n tí mo wí ni gbogbo aṣáájú ti ń bá ń dáa fún tó wá ń gbòòrò dídáa fún fọmọ lẹ́yìn tínú rẹ̀ wá dùn síbi tí ń dáa fọmọ lẹ́yìn tó ń bínú kò ní padà dáa fún ọmọtọmọtọmọ ni o. ذاك لمن يكون وذاك لمن يقول والفا irú eléyìí wù wá سواخلي bọ́lá ti ṣe èyí adúpẹ́ سواخلي báláwọn ò ṣe yín lẹ́yìn nìkan سواخلي lákò ṣe kìíní kíá kí ló dé tẹ̀ ṣe kìíní rere báyìí سواخلي له ọ̀dọ́ inú ìdọ́lá wa سواخلي àbẹ́ àwọn kan yọ ń bẹ̀ tí wọ́n fẹ́ gbọ́rọ̀ nìyẹn سواخلي kó dẹ̀ máa sọ nígbà yìí ní sílẹ̀ tó máa ṣe. له سبع دين فذاك لمن يقول mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun ọlọ́run alhamdulillah ọpẹ́ tọ́ sí yín ní gbogbo ògbà ní gbogbo òṣèlú aláì wọn ti ń gbọ́ mi báwọn náà سواخلي ní kẹ́ ẹ máa dúpẹ́ fọ́lọ́run سواخلي ní gbogbo ògbà ní kẹ́ ẹ máa fọpẹ́ fọ́lọ́run سواخلي mélòó aṣáájú tí ó jásí pé òun nìkan ni ó wù kóun máa dilẹ̀ لمن يقول orí bẹ́ẹ̀ fún yín ó jẹ́ àmà káwọn tí wọ́n tọ́ yín àtàwọn tí wọ́n bí yín ẹni rere ni wọ́n. لمن يقول والفا gbogbo àwọn tí wọ́n wà nírí ìkàlẹ̀ yìí ó fi hàn pé ẹni rere ni wọ́n. لمن يقول ọba tó wá ṣe àwọn ọmọ yìí fún wa nírọ̀rùn والفا gbogbo tí ń jẹ́ràn kú òjijì Ọlọ́run ò ní jó ṣẹlẹ̀ lórí wa. ẹ dákun ẹja ṣe ámì ẹja ṣe ámì ẹja ṣe ámì bismillahir rahmanir rahim آمين bismillahir rahmanir rahim آمين والضحى والليل إذا سجى آمين ما ودعك ربك وما قلى آمين وللآخرة خير لك من الأولى آمين ولسوف يؤتيك ربك فترضى آمين